Nice TV. Woswobi. Ayọ̀ mo ló gbójú sí. Ọmọ yẹn dúró sórí ìgò Bùkàrí ẹ̀. Ọtún gbé sórí. Ọtún gbé sórí ìgò bu ẹ̀. Ọtún wá gbé súùpù ẹlẹ́sẹ̀ mẹ́rin sórí ìgò mẹ́ta. Tó tún fẹ́ dúró sórí ẹ̀ ni. Ayọ̀ máa wù bẹ́ẹ̀ o. Àtẹ́wọ́ iná ni wọ́n ní kí wọ́n gbà fún ọ. Ìyá mi Ọ̀yọ́ tọ́lá Ọ̀yọ́ lọ́lá wà wọ́n ní wọ́n gbà fún bàbá wa náà bá mi Adédáyọ̀ tó mọ̀ sí pé gbà fún wọn. Nàìjíríà dájú gan ẹ má ti ẹ̀lẹ́ Bùkàrí àwọn ọmọ yìí ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa láàrin wọn wọ́n ní ọmọ ọgọ̀ bá mi kébé ní ọmọ ọgọ̀ bàbá tó appreciate talent bàbá tó ní talent tó tún appreciate talent kò ní bàjẹ́ fún yín sàn. Ayọ̀ táwọn máa bá ṣe ìdájọ́ ṣe ìtàn wà wá tóbi sórí àjọ wa kò yé bóyá dùgbẹ̀dẹ̀ ní kò gbé. Bàrí ti dé máa múra ẹlẹ̀ àjọṣe pàtó ẹ̀ ni àwa mẹ́ta làwọn máa ṣe tiwa tí tèmi bá wà ń sájẹ̀ tí mo gbé Bàrí máa dé sórí Bàrí máa dé náà tó yín dà sí àwa dé orí sánmọ̀ yẹn tí wàá wájà ju ti wọn lọ. Ẹ má kó bẹ́ẹ̀ o táwọn bá ti wá yẹ yín sí tábà fi parí nǹkan tí tábà fi lọlé ẹ̀ṣẹ́ àdúró síbẹ̀ má kó bẹ́ẹ̀ o ẹ má kó bẹ́ẹ̀ ẹ pàtẹ́wọ́ fún wa gbadé bàtẹ́ ẹ̀ lè sá lè pàtẹ́wọ́. Today,
gbàgbé. Bí ìtọ́jú méjì sí mẹ́ẹ̀ẹ́ta, ìgbà sí àgbàkà, àrẹ́mi kúkúrú ọ̀rùkọ́. Ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá sí ààrùn. Olóyè tí mo rí láwọn máa ń ka ẹ̀rọ orí. Olóyè tí mo rí láwọn máa ń ka ẹ̀rọ orí. Abáńgbé bàbá ń gbé. Kò ṣàlàyé láwọn máa ń ka kápọ̀ o. Olóyè bá ń ká àárín. Anígbèrè tó kọ̀ o. Anígbèrè mú adé bá ẹ̀rù. Omu àgbàsíwájú la máa rà ní ìlúwa, bàbá máa lè rẹ̀ pàṣẹ. Àwọn ìbálòpárí kan mọ́ o, èyí tí ní bẹ́ẹ̀ sábà ìwé tó fún síwájú. Àwọn tó jókòó ń bẹ̀rẹ̀ sábà àbẹ̀rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀. Ẹni tó jókòó bí ìpele pààbò. Sẹ́bọ̀ ìgbésọ̀ pé wọ́n lọ sọ́dọ̀ sẹ́sẹ́ ẹ̀ṣẹ̀bọ̀sọ́. Àbíkó ọ̀dọ̀ sẹ́sẹ̀sì, wọ́n bí wọ́n sọ́jú fún ọbàṣẹ́. Ìbàdàn ọkùnrin ọ̀gbẹ́rẹ̀, àwọn tó máa lù máa ń kà lọ́dọ̀ sọ́wọ́ sẹ́sẹ̀ káwọ́ sẹ́bọ̀ ìmọ̀ ọ̀pá nílé. Abàtún bẹ̀rẹ̀ o. Sílẹ̀ kúrò lọ́dọ̀ ìdọ̀bí àlàbí wọn. Wọ́n ní ọ̀sìn méjì náà àmàgàrà sí à. Bí ká máa wọ mọ́tò. Wọ́n ní ká máa wọ mọ́tò ìrọ̀lá àbúrò àbáká. Bọ́sẹ̀ ní ká fi ilé àmàgàrà sí à. A ní bí oníbẹ̀. Wọ́n sọ pé lè yànnú olùwà ní àlàbí máa fún ẹ. Wọ́n nílé yànnú wa. Tani dáríkà lọ́wọ́ pẹ̀lú success. Aláàbí yíwá. Ilé yanu inú àlàbákà rẹ̀ o. Ilé yanu inú àwọn ọmọdé. Ilé lánàá dáríkà lọ́wọ́ pẹ̀lú success. Mr. President rẹ̀ dájọ́. Nígbà dára bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nígbà tí mo bá fẹ́ bẹ́ẹ̀. Mr. President ìbòmí náà ọ̀la nílùú Nàìjíríà pàṣẹ. Ìwọ ní tọ́jú ẹ̀kú. Ilé fúnpọ̀lá àná nínú Nàìjíríà àgbò. Ó ní pírẹ́sìdẹ̀ntì lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ní máa ní pàkàrọ̀ òkun ló bá sọ. Ẹlẹ́sẹ̀ nínú Fílípẹ̀ òkun ló bá sọ. Open the possibility pastor. Ìyẹn ni ọmọ ẹ̀dá sí ọ̀gá ọ̀hún. Àná sọ̀sọ́ bí náà ọ̀sẹ̀ báyìí ìjẹ́ ìgbọ́ ọ̀bùn náà ní stéètì wọn l'Amẹ́ríkà ìlú wa. Ìyẹn ní bí ọ̀fọ̀ pàṣẹ. Onígbà ọ̀nà ní sáàmì ìka pàṣẹ. Olú ọ̀fẹ́ tẹ̀lé ọ̀sẹ̀ ìdẹ́ẹ̀tì ìlú wa. Ìyẹn ní bẹ́sìmọ̀ náà yóò ọ̀tọ̀. Ó jẹ́ wọn lè kú ọ̀kọ́ ní sùúrù lẹ́ẹ̀rẹ̀. Ṣébi náà dẹ̀ president ṣòkò dání. Ṣé bọ́bá tẹ̀lé náà ṣe? Iná tó dẹ̀ president ṣòkò dání. Tí máa bá bọ́ tí mo president ṣòkò dání. Wọ́n ń tayọ pa ọ́. Mr. President pàṣẹ. Ṣé òun kò yàrá ìlú? Wọ́n á gbé ti tún dá ẹ̀. Adókòó ṣòye ẹ̀kú. Ó làwọn yìí ó lọ. Ilé ẹ̀kọ́ kọ́ máa ń sìn ó pàṣẹ. Iṣẹ́ tí a
ọmọ tó ṣe wọ ẹ̀kún Paso. Mo jẹ́ nínú Paso máa bù mí. Ẹ̀rù ìgbà àdúrà lára sí. Ẹ̀kọ́ ọmọ tó ṣe wọ ẹ̀kún Paso. Mo jẹ́ nínú ọmọ ìgbà àdúrà lára sí. Ọmọ pẹ́ láti ní Paso. Ọmọ yàrá náà ní Paso. Àwọn náà lè fẹ́ kí ẹ máa wà sí wàrà. President Sadu Anika Mwanakida Fataya Meka Excellency Taba Nizambe Pepe Entertainer Nibu Kwara State Abiyajuwa Eni Akopala Magara Azia Alamiko Niti Eni Akeji Mwebo Branta Akapende na Nibu Adébáyọ̀ Sàlámìà Akabelo náà ẹni ẹgbẹ́ tábùlé náà máa kà. Ìdíje kò dáhùn náà ṣe lọ́lá. Abọ́láyọ̀ tó yìí lágbára mú ìgbà sí àgbàdo tó ń gbà. Àwọn kan bá sì máa bù. Dáadáa bá tó tó yìí ìyàtọ̀ àfọláyọ̀. Ọ̀nà òkùnkùn l'Amẹ́ríkà àwọn ṣẹ́wọ́gbọ́. Wọ́n gbé Paso máa kó mẹ́ta. Ẹ̀yin bàbá bá pè ní lágbàdà náà máa sọ pé ṣẹ̀lú yóò fẹ́ ní. Adébáyọ̀ kó lọ. Face TV was Swoby.